àwọn ọ̀rí àwọn kan iná ni wọ́n lo iPhone iná ló jẹ́ pé wọ́n ti ń gun mọ́tò tó mẹ́ni tó jẹ́ kòríkòsùn rẹ̀ tó ṣekú pa á nílùú Abẹ́òkúta. Àdìtú. Àdìtú. ààrẹ ẹ̀kọ́ dédé àkókò yìí lẹ́yìn gbogbo tẹ̀sí láǹfààní láti máa gbọ́kàn nìyí Ọlátẹ́jú TV ẹ̀rẹ́rìí tá a máa ń mọ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ tí í ṣe níhàhìn àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ń bọ̀ bá ṣẹlẹ̀ tán èèyàn lè máa pé kí ló dé ọ̀nà wo ló gbà ṣẹlẹ̀ bó ló ti ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gan-an lórí ìkànnì Ọlátẹ́jú TV láti láǹfààní láti máa mú wá sétí ìgbọ̀nyín agbólẹ́nu kákárí agogo dẹni mímọ pépèdé ń kọ́rọ̀ mí lọ́rùn bí ọ̀gẹ̀dẹ̀ etídò akọni tí kọlálálá fa kòkòrò orí ṣẹlẹ̀ ọgbọ́n ẹ̀mí láfa gbẹ̀dọ̀ ṣẹlẹ̀ òdìdé elédè wo òjọ́ tọ̀dẹ̀ torí àpèrègèdè ní ọ̀fìdí aládé ìgbà tá àbẹ̀dẹ̀ jẹ́ ńlá fẹ́rẹ́ dẹ̀dẹ́ sí kú lódò rẹ̀ o ọmọ akú lómi ọ̀jẹ̀ ògbélé ayélá oyin ọ̀run léegun tí mò ń wá mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ẹni tó bá kàn ló mọ̀ àbúrò ayé ò ní kẹ́ni kọ̀ọ̀kan wa àdìtú lọ̀rọ̀ ilé ayé yìí ẹ̀ ń bá di ọ̀kan ni ó tù ẹni bá dìrú kan ni ó tù lọ́jà lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bá ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá à ń láti gbìyànjú ká ṣèwádìí dáadáa ká lè mọ̀ pé báyìí kà sá báyìí kà wòdì ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ onípa arákùnrin kan tó mẹ́ni tó jẹ́ kòríkòsùn rẹ̀ tó ṣekú pa á tó sì lọ rèé mọ́lẹ̀ nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wò bọ́rọ̀ ọ̀hún ti jẹ́ rèé o àwọn ọ̀rẹ́ méjì kan ni wọ́n jẹ́ kòríkòsùn táwọn méjèèjì tí wọ́n jọ ń gbìyànjú tí wọ́n jọ ń lélẹ̀ ayé pé yóò dáa lọ́tún lọ́sì onírúurú àwọn ìgbésẹ̀ tí wọ́n jọ ń gbé làwọn méjèèjì jọ ń gbé papọ̀ gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ èyí tó jẹ́ ọ̀rẹ́ kìíní torúkọ rẹ̀ ń jẹ́ Samuel èyí ló jẹ́ pé òun ló kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ń gbà wọn parí ilé ẹ̀kọ́ girama secondary school Samuel yìí tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní bá wọn tajà níbi wọn gbé tí ń ta táyà ní Samuel ń bá wọn tà ló sì ń gbowó lóṣooṣù lórí nǹkan múlò ẹnu èló bá wọ̀rẹ́ rẹ̀ tí jẹ́ Yakubu yìí o pé Yakubu ọ̀rẹ́ mi báwo la ti àṣẹ sí ò fẹ́ kọ́ṣẹ́ ló ń wí títí dìgbà náà ṣe wá nǹkan kan ṣe náà tó ìpẹ́wọ̀ náà yóò máa fi pàwọ́dà ẹni tí jẹ́ Samuel ló gbọ̀rẹ́ rẹ̀ Yakubu ló gbà á lámọ̀ràn pé kí Yakubu náà kó wá ṣàkóso tí wọ́n fi máa fún un lówó Yakubu gbọ́ o òun náà bẹ̀rẹ̀ sí ní bá wọn tajà níbi wọ́n gbé tí ń ta àwọn mínírà ní páàkì àwọn omi inú ọ̀rá ibẹ̀ ni Yakubu ti ń ṣiṣẹ́ tiẹ̀ tó bá di òpin ọ̀sẹ̀ ní wíkẹ̀ndì làwọn méjèèjì ni wọ́n jọ jókòó ni wọ́n jọ sọ̀rọ̀ èyí tó jẹ́ Samuel ní ilé èròǹgbà láti kàwé sí ó ní ilé èròǹgbà láti lọ ilé ẹ̀kọ́ gíga bẹ́ẹ̀ ní sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ báwo láti ṣe o èmi ti ronú pé mo ní rìsọ́ọ̀tì kan ṣáàṣe jáàbù ní àbáàní ṣe é bí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tẹni tó jẹ́ Samuel torí wọn bọ́wọ́ pè kejì ẹ̀ ọ̀rẹ́ ni wá àméjèèjì ni wọ́n sì jọmọ̀ láti gba ti wà nílé ẹ̀kọ́ èmi nìkan fúnra mi wọn ò lè dá máa ṣe gbogbo ẹ̀ ọ̀nà kan tó lè gbà táwọn méjèèjì táwọn fi jọ gàrí ẹ̀ ló lo ní èlò lówó ẹ̀sáàmù tá a fẹ́ ṣe ẹni tí ó bá ya onínúure àti kékeré ni ó ti bẹ̀rẹ̀ ẹni tí ó bá máa rìn ní kejì ẹ̀ lọ́wọ́ láti kékeré ni ó ti bẹ̀rẹ̀ Samuel yìí ó fi kún nínú owó tí Yakubu pò ní àwọn méjèèjì jọ ṣèdánwò wọ́n ṣèdánwò yìí wọ́n pàṣẹ ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ẹ̀kọ́ tó ń mọ̀ wọn méjèèjì sí bó tilẹ̀ jẹ́ pé ìkànnì wọn lọ sí College of Education
ìkọ́nu wọn ó lọ sí polytechnic. Àwọn méjèèjì ó fẹ́ jẹ́ àkókò kan náà ni wọ́n ṣe tán nítorí ìpè tó lọ sí polytechnic yìí ti ṣe ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ND lásán ló ṣe ti ṣọdún méje, ìkejì lọ́dún mẹ́ta ń bi tiẹ̀ ti ṣe ọdún mẹ́ta ló lò nílé ẹ̀kọ́ ti gbogbo ìṣe, ìyẹn ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni àgbà Federal College of Education. Àwọn méjèèjì táwí yìí wọ́n parí ilé ẹ̀kọ́. Ọ̀rọ̀ pé a fẹ́ gbìyànjú, a fẹ́ wọ́là, a fẹ́ ṣe èló káwọn méjèèjì yìí sí yọ́yọ́ o. Èmi ti rí tòótọ́, èyí tó jẹ́ Samuel kò tí ì ríṣẹ́, èyí tó jẹ́ Yakubu ó ti fi sátífíkẹ̀tì ẹ̀ ríṣẹ́ ń bì kan. Àwọn tó jẹ́ Microfinance Bank tí ń bá wọn ṣiṣẹ́ tí ń lọ tí ń bọ̀, ṣùgbọ́n wọ́n sì máa sọ̀rọ̀ àwọn méjèèjì wọn ò tí ì fira wọ́lẹ̀. Báwo láti ṣe sí báwo lọ̀rọ̀ owó ṣe jẹ́ gẹ́gẹ́ bí ohun tá a gbọ́. Yakubu fúnra ẹ̀ ló fẹ́ nú ara ẹ̀ sọ̀rọ̀ o wípé Samuel tó jẹ́ ọ̀rẹ́ òun tímọ́tímọ́ yìí ló pé òun ó gbìyànjú, òun ó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ilé ayé òun lè má gbé nílùú Abẹ́òkúta táwọn jọ ń gbé mọ́, ṣùgbọ́n Yakubu tó jẹ́ ọ̀rẹ́ kejì èlò fi lọ́kàn balẹ̀ pé gbogbo nǹkan yóò dà eléyìí tí wàá fi lọ́kàn balẹ̀ ló jẹ́ lọ́sọ̀kọ̀ òru kan èlò pe ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ Samuel pé wá o ó ti dé góńgó láwọn ọmọ àwọn méjèèjì gẹ́gẹ́ bí ohun tá a gbọ́. ìkan ọmọ ọdún 24 24 years, ìkejì 23 years làwọn méjèèjì tá a wí yìí. èyí tó jẹ́ Yakubu ló pe Samuel pé ó ti tó gẹ́gẹ́. àwọn ọ̀rẹ́ àwọn kan iná ni wọ́n lo iPhone, àwọn ọ̀rẹ́ àwọn kan iná ló jẹ́ pé wọ́n ti ń gun mọ́tò. ṣẹ́ni tí ò bá mọbi tẹ́gbẹ̀ẹ́ ti là yóò kàn máa sáré káàkiri ni. ẹgbẹ́ mi sọ èmi náà yóò sọ mọ́nítọ̀ mú ò bá yàgbé ara yóò fàdíyá ni nítorí pé Ọlọ́run ọba ti kọ àkókò ọ̀la kálukú. èyí tí jẹ́ Yakubu ìlú àpè Samuel pé ohun tó ṣẹlẹ̀ ni pé òun ráwọn àkọsílẹ̀ kan òun sì ní bàbá kan tó lè bá wọn ṣàwọn nǹkan kan àtàwọn nǹkan táwọn ò fi dolówó táwọn ò fi dọlọ́lá. Samuel pé irú èyí ó lè òun ò mọ̀ ń pa ẹ̀, òun ò tí ì lórí ìgbésẹ̀ yìí rí o. ìgbà wọn dọ̀dọ̀ bàbá èyàn ṣàlàyé fún ọ pé pẹ̀lú ọjọ́ orí yìí o bẹ́ẹ̀ bá lówó àfi kẹ́kọ̀ọ́ wá nǹkan kéékèèké kẹ́ fi wẹ̀ kẹ́ ṣe kí iṣẹ́ tẹ̀ ń ṣe kọ́ lè máa láàánú yín bẹ̀, ṣùgbọ́n Yakubu gbélé yìí o. ọ̀rọ̀ dọ̀rọ̀ bàbá náà bí bàbá léèrè òun ò bá wọn sọ gbogbo ohun tó jẹ mẹ́rẹ̀ yìí o. àmọ̀ràn kan tó ń gbà wọ́n iná ni pé kí wọ́n máa gbàdúrà bẹ́ẹ̀ bá ṣàwọn nǹkan kéékèèké wọ́n kàn máa fi láìkí wọ́n bí iṣẹ́ ni. ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn Yakubu dúró ń bẹ̀. àwọn òwe kan tó bẹ̀rẹ̀ sí ní pàdé lórí Facebook tó bẹ̀rẹ̀ sí ní rí káàkiri iná ni Yakubu lọ gbé tó di pé ó bẹ̀rẹ̀ sí ní wéròjà káàkiri. ibi ló ti pọ̀ rẹ̀ pé ọ̀rẹ́ mi dákun wá o, òun ti mọ̀nà táwọn ó gbà fi káwọn jọ ṣe léyìí. ṣẹ́ni tó sì níbẹ̀rù Ọlọ́run nínú ọ̀rẹ́ aṣekúpani ò ní bá wọn rìn, ọ̀rẹ́ aṣekúpani ò ní bá wọn ṣe láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè. Samuel ń jẹ́wọ́ fún Yakubu pé òun ò lọ́wọ́ sí gbogbo ohun tó fẹ́ ṣe yìí, ṣùgbọ́n nítorí pé Yakubu ó ti gbé gbogbo àwọn ètò yìí kalẹ̀, kódà ó lò nípa ẹ̀yà ara èèyàn nínú tí Yakubu fẹ́ ṣe. sọjọ́ Yakubu fúnra rẹ̀ ló lọ nú igbó ló pa kẹ̀kẹ́ ló bẹ̀rẹ̀ sí ní máa dáná ṣe bíi pé babaláwo ni. ibẹ̀ ni Samuel ti pẹ́ ní ọ̀bẹ lọ́wọ́ sí o, èmi ò lọ wí fáwọn èèyàn kọ́nà báyìí ló gbà. ká ti mọ̀ kí Samuel yìí náà fọpọlọ ṣe kó ti mọ bí ó ṣe sá kúrò nínú igbó yìí o. bó ti di pé Yakubu kọ̀rẹ́ ẹ̀ ti jẹ́ Samuel mọ́lẹ̀ ó ṣekú pa rèé. abiyamọ ayé àní fojú sunkún ọmọ. nígbà bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ tó jẹ́ ìyá Samuel tí wọ́n ṣekú pa yìí sọ̀rọ̀. ó lọ rí àwọn méjèèjì kì í ṣọ̀rẹ́ ọdún wọn kì í ṣọ̀rẹ́ ọdún méjì. kódà Yakubu tí wọ́n mú yìí òun náà máa wọ́ sọ́dọ̀ òun a máa jẹ a máa mú kódà nílẹ̀ bá ṣọ̀dọ̀ àwọn ni yóò sùn. èmi wá mọ̀ rẹ̀ tí wọ́n jọ lọ secondary school tí wọ́n jọ ṣèdánwò ńgbà kan náà tí wọ́n jọ wọlé ẹ̀kọ́ yọ tí ẹ̀sìn ń dúró dàsìkò Ọlọ́run bí Yakubu ṣe mú Samuel bó ṣe páàrí o. ó pa Samuel tó gbogbo ètò tó fẹ́ ṣe é ó retí ọ̀sẹ̀ kìíní owó adé owó òde o, ọ̀sẹ̀ kejì owó adé owó òde tó fi pọ́ṣù kan oṣù keje oṣù kẹta
ó ti sin ẹni tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ Samuel ó ti sin mọ́nú igbó kan kó tó di pé ńgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Samuel kiri wọ́n bí lẹ́rìí ọ̀rọ̀ wọn ṣe Yakubu yóò jẹ́wọ́ ibi tọ́rẹ́ rẹ̀ tó jẹ́ Samuel tó wà tó jẹ́ pé àfìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tọpasẹ̀ tí wọ́n fàwọn èèyàn ṣọ́ ló tó di pé wọ́n gbọ́ ibi tí ń sọ pé láìpẹ́ láìjìnà òun ó dolówó òun ó dọlọ́lá ibi táwọn yẹn kọ́ ọ̀run sí ni pé àbọ̀rẹ́ rẹ̀ lọ́lọ́ fi ṣe nǹkan kan ni wọn mọ̀ pé nítorí ọ̀rẹ́ ò tẹ̀lé ọ̀rẹ́ ò gbà láti pé kó ṣe ohun tó fẹ́ ṣe yìí lójó kọ̀rẹ́ ẹ̀ mọ́lẹ̀ tó sì ṣekú pa á. ibi táwọn agbófinró ti bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ lódì pé wọ́n mú Yakubu yìí tó sì jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo òun lòún ṣekú pa ọ̀rẹ́ òun tí jẹ́ Samuel ibi tóun sin sí rèé o ó gbẹ́ kòtò kódà aṣọ tọmọ náà wọ̀ lọ́jọ́ náà bàtà tó wọ̀ ó sin ti gbogbo ẹ̀ òkú Samuel ni wọ́n padà rí gbé ọlọ́run ọba mi Èdùmàrè yóò ṣàánú wa èrè ká máa wọ́wọ́ òòjọ́ mo fẹ́ là mo fẹ́ lu bí ẹlẹ́rù pàkí ọ̀nà kan ni yóò padà já sí o ó ti ṣàwọn ètò kan tẹ́lẹ̀ o kò padà lówó o kó tó di pé ó mú ọ̀rẹ́ rẹ̀ nítorí ọ̀rẹ́ lè lọ sọ ọ̀rẹ́ lè lọ tó àṣírí ẹ̀ kó tó kì í mọ́lẹ̀ kó tó di kó pa á ó pa ọ̀rẹ́ rẹ̀ o àpò ṣaka ni wọ́n padà fi wòkú ọ̀rẹ́ yìí ẹ̀là ṣe ń gbà wá lámọ̀ràn pé ká gbìyànjú ká ṣọ́ra wa lórí ìgbésẹ̀ tá a máa gbé lórí ọ̀nà tá a máa tọ̀ àbúrò ayé ò ní kàn wá láṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè ilé òní lówó ọ̀nà nínú ọ̀wá o títí ọjọ́ míì tá a máa láǹfààní láti pàdé lórí àdìtú ayé ire kàǹkà lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa.